nígbà tí wọ́n kọ́kọ́ jà tàkọ́kọ́ wọ́n jà ní Badar tí a máa ń pè ní ogun Badar tẹ́lẹ̀ láyé ìjọ́un tàbá tí ń bọ̀ láti Mọ́kà máa ń gba ọ̀nà Badar ṣùgbọ́n ní ìsìn wọn gbogbo nǹkan ni wọ́n ti ń sọ di ìwọ̀ngbà tí àwọn èèyàn wa ti ń abuse tẹ́lẹ̀ náà tàbá wá síbí òkè yìí àwọn èèyàn máa ń gùn lọ ya fọ́tò àti wọ́n rí pé ẹlòmíín lọ fi aṣọ rá tí ó máa lọ kúnlẹ̀ fún ní ilé ni wọ́n rí pé wọ́n ti barricade gbogbo ẹ̀ tí wọ́n jẹ́ kí ẹnìkan kó débẹ̀ mọ́ ṣùgbọ́n ààyè tá a wà yìí òun gan ni wọ́n ń pè ní òkè tẹ́ ń wò ní òkè Údù òkè tó tóbi yẹn tó lọ yẹn nígbà tí ànábì kúrò ní sallallahu alaihi wasallam tó kúrò ní Mọ́kà wá sí Mẹ̀dínà táwọn kèfèrí tán rí pé Ọlọ́run tó ti ń gbà láyè ń bẹ̀ adúrú bí tí ànábì ti sá fún wọn tó yẹn sóyẹ kí wọ́n tó ń lé wá bíi pé àwọn wá bá jagun ṣùgbọ́n ogun ayé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà fi aborí wọn má jẹ́ kí ogun ó borí wa ànábì wá sá fún wọn débí wọ́n wá ní tó lọ kó ogun wá bá ní fi jagun Bádàrí àkọ́kọ́ ṣùgbọ́n ní ogun Bádàrí tí wọ́n jà yẹn Ọlọ́run ní kí mùsùlùmí rọ́wọ́ mú wọ́n ṣẹ́gun ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn kèfèrí tí àwọn èèyàn wá lọ́sì nínú ogun Bádàrí yẹn wọ́n ti ń tájẹ́ẹ̀tì wípé táwọn bá máa jagun míì àwọn gbọ́dọ̀ rí pé àwọn gbẹ̀san bí wọ́n dẹ̀ ṣe ń jagun níjọ́un ọjọ́ ogun bọ́ǹbù tí àwa ń ṣe nísìn idà ọkọ̀ náà ni wọ́n máa ń fi ń jà ẹni tó bá wá ní ẹrú yóò máa sọ fún ẹrú rẹ̀ pé ọ̀tá òun lágbájá yẹn tó bá lè bóun pa nǹkan báyìí ẹ̀sìn òun ilé òun nǹkan kan ó fún ọ níye báyìí ń bẹ so àwọn ẹrú wọn yẹn náà láti máa múra pé káwọn jà táwọn báyìí lè win nǹkan ti dúró lẹ̀ fáwọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ja ogun yẹn ṣùgbọ́n àyè tá a wà yìí nígbà tí wọ́n máa wá jagun Údù yìí àwọn sàábé ànábì wa Muhammad ànábì ó dá wọn sí méjì wọ́n ń pe àwọn kan ní àwọn ọmọ ogun tafàtafà àwọn kan sì wà tó jẹ́ pé idà ni wọ́n mú dání ẹ̀yin náà rí bí àyè ṣe rí gbalasa àwọn kèfèrí wà ní ẹ̀gbẹ́ lọ́hùn àwọn mùsùlùmí wà ní ibi ànábì sọ pé kí àwọn tí ó máa tafà kí wọ́n lọ dúró sí orí òkè yẹn kí wọ́n sódà tí ọwọ́ bá fẹ́ ká mùsùlùmí àwọn tó wà lókè wọ́n lè tafà lu àwọn tí wọ́n wà nílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ogun tí wọ́n ń jà láyé ìjọ́ yẹn ẹni tí ó bá wá sógun gbogbo tó bá ní wet náà ni ó kó wá góòlù lọ́rùn ràkúnmí wọn fàdákà dámọ́ndì gbogbo nǹkan tó bá ní ni wọ́n fi dírẹ́sì ràkúnmí so ẹni tó bá wá lè pa ọ̀tẹ̀ gbogbo tó bá ní tó bá nítọ̀hún yẹn bá gùn wá ó di tiẹ̀ so nígbà táwọn mùsùlùmí wá rí pé ọwọ́ ti ń dun àwọn kèfèrí tí wọ́n ń ja ogun yẹn lọ àwọn tí ànábì fi sórí òkè sallallahu alaihi wasallam ojú tí wọ́n náà wá yán pé àwọn ẹgbẹ́ àwọn ni wọ́n ti ń kó ogun yìí láì mọ̀ pé Islam ní ètò tó fẹ́ ṣe tí ó jẹ́ wípé àtẹni tó lọ jagun àtẹni tó dìfẹ́ǹdì ẹ̀ o lólúkálùkù lọ́lọ́run ti pín ìpín tolúkálùkù fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjẹ́dẹ́ ènìyàn àwọn bá kúrò ní orí òkè yẹn pé káwọn náà wá máa bá àwọn tó wà nísàlẹ̀ kó ogun so wọ́n ń pe ẹni tó lídìí àwọn kèfèrí jọ́nà tó lọ padà ó kọ rẹ̀ ni mo fẹ́ rántí kọ rán mi létí jagunjagun yẹn òun ò tí ìwọ náà ìsìláàmù ń jọ́nà bóun ti rí i pé àwọn mùsùlùmí ti sọ̀kalẹ̀ kúrò lórí òkè yẹn ó bá kó àwọn kèfèrí wọ́n lọ gun orí òkè yẹn so kèfèrí ń bẹ níwájú báyìí àwọn tí ó tún máa tafà ń bẹ níwájú wọ́n wá ká mùsùlùmí mọ́ sí àárín ogun yìí ni wọ́n ti ká ànábì ní eyín mẹ́rin ọ̀kan sallallahu alaihi wasallam tánàbí wọ́n sọ wípé man yudafi'uni fayujzi Allahu al-janna ta lẹni tí ó dáàbò bò mí lẹ́nì kọ́lọ́n fà al-janna sí ní ẹ̀ṣọ́ gbogbo àwọn sàábé yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì ànábì tí mi ọjọ́ bá tafàlùmí títí tó bá kú ẹlòmí àtúbọ̀ bẹ̀ ó wá jẹ́ sí wípé 70 sàhábà 70 òun náà ni àwọn sàábé ànábì tí wọ́n kú sí ojú ogun àwọn ni wọ́n wá sí síbí nínú wọn ni
ẹbí ànábì tá ń pè ní Sayyidina Hamza radiyallahu ta'ala anhu. Ẹ̀yin náà sì bẹ́ẹ̀ bá yẹ pé wọ́n ti ṣe wáàsí fún yín rí ẹ mọ̀ báwo ni Hamza ṣe jẹ́ sí ànábì wa Muhammad. Òun náà kèfèrí ni tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ọba wọn dí ànábì lọ́wọ́ nígbà tí ó wá di àkókò kan tí àwọn kèfèrí bí tánàbí ti ń kírun ní Kaaba tó di rọrùn fáwọn alẹ́ nìyẹn wọ́n kàn da ìgbẹ́ màálù lé ànábì lórí ni. Abubakar ni ó wá ń kó ìgbẹ́ yẹn kúrò ní orí rẹ̀. Ọmọbìnrin kan ló wá bá Hamza, ọdẹ lòun tó sì jẹ́ jagunjagun, ló wá bá níbi tóun ti ń ta ẹran ló wá ń sọ pé bí sàṣírátò nàbí ẹ wo ẹni tí a ń pè lẹ́bí ànábì. Òun kèfèrí lòun o àmọ́ tó bá yẹ pé ẹbí òun bá ní wọ́n bá ṣe tí wọ́n ṣe fún Muhammad bóun ṣe jóbìnrin òun ó rí pé òun gbẹ̀san. Ọ̀rọ̀ yẹn ló bí Hamza nú ló so ẹran nù ló wá lọ sí Kaaba ló wá bẹ̀rẹ̀ sí ta lẹ́ni náà tó dùn wọ́n ń pèsè ó ti kó mọ̀ ní ṣéwọ́n náà ó ti dára àwọn mùsùlùmí ní gbogbo ẹni tó bá ti súnmọ́ kó gbé kó jẹmọ́lẹ̀ pò títí wọ́n bá ṣé ojú kó ní tẹ́bá lóun ti kó mọ̀ nìyẹn. Ànábì kílẹ̀ ń wí nínú ẹ̀sìn ànábì bá sọ pé ashhadu an la ilaha illallah bó ṣe sọ pé ashhadu an la ilaha illallah kírú ẹni yẹn kó wá jẹ́ pé wọ́n ń ṣojú ànábì ọ̀nà wọn ṣe pásógun. Òun ni wọ́n dẹmọkéètì sàárè tiẹ̀ tó gùn yẹn 70 ni sàábà tí wọ́n kú sí ààyè yìí. Ànábì wá gbé Hamza síwájú tó bá ti kírun tán sí sàábé kan a ní kí wọ́n lọ sín. Hamza sì wà ńlẹ̀ ńbẹ̀ tán bá tó ti kírun sí kan títí ó fi wá jẹ́ pé 70 ìrun ìní ànábì kí sí Hamza nìkan lára. Kí Ọlọ́run kó wọlá ààyè tí wọ́n sùn sí Ọlọ́run dákun kó jẹ́ káwa náà sùn rí. Àmín o. Àdúrà tí wọ́n ní ká máa wá kì í tọrọ Ọlọ́run já lówó já ẹ̀ńbí. Àdúrà tí wọ́n ní kí a máa ṣe àfáwà àrírí wọn á lídìí wa wọn àjọ ṣe àásálámà sí wọn àádẹ́sàdúrà gbogbo ogun tó ti sẹ́nu ayé tiwa náà kọ́ lọ́mọ yóò gbérí tó. Èyí tó sì ti fọ́ mọ́ wa lọ́wọ́ Ọlọ́run bá ṣàtúnṣe rẹ̀ torí lẹ́yìn ogun yìí ogun mi ò tún padà fọ́ mọ́ mùsùlùmí lọ́wọ́. Inú kí wọ́n gbàdúrọ̀ àbí kí ogun Islam ó borí ló yà ń ṣẹ́kù látìgbà náà Ọlọ́run ní kí Islam ó máa borí ni gbogbo ogun tí ń ja ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ṣàjà máa borí ni ogun ọmọ ogun aya ogun àìrówó ná ogun àìsàn Ọlọ́run dákun ṣàbà borí ẹ̀. So nǹkan tí wọ́n ní ká máa wí iléeṣẹ́ wa tó ń kó wa wá tá à ń fi rí àǹfààní jẹ k'Ọlọ́run dákun ẹ má bá a ṣàdúrà fún iléeṣẹ́ náà kó má dojú délẹ̀ CEO wa àti àmìrà kọlọmbà ràn wọ́n ṣe àwọn náà tá jẹ́ àfà tí à ń bá wọn ṣe ètò gbé báyìí ní kọlọ́n dákun mọ́sà ṣe dáadáa fún àfà ó lè dìwà ní àdúrà tí wọ́n ní ká ṣe nísìn àfà ló máa ń ṣe gbogbo ilé àmọ́ èyí náà rí pé wọ́n strong gan ẹni pé wọ́n tún ti sọ wọ sweater nóòrùn. Ẹ jẹ́ kí a dájú kọ bíbáyìí bí tí à ń wò yìí ni wọ́n ń pè ní Maqbaratu Shuhada